أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا وإن جندنا لهم الغالبون حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير حسبنا الله حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين آمين آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. يا أدعو فون ولوم ọba alágbára ọba ológo jùlọ ọba ọlọ́lá jùlọ ọba àná ọba ìní òun náà tún ni ọba ọlá ọba tí ò ní kú láíláí ọba tí ò ní gbé ìjọba rẹ̀ lẹ́fẹ̀ẹ́ nìkan àlékún ìkẹ́ Ọlọ́run àlékún ìgẹ̀ kó bá aṣíwájú wa ọ̀gá wa Ànábì Muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahabihi wa man sara ala darbihi ila yawmiddin amma ba'd. Láàárọ̀ yìí ẹjọ́ mi ò ní pẹ́ púpọ̀ láàárọ̀ yìí torí mo ní lecture kan tí mo ń lọ mi ò ní pẹ́ púpọ̀ láàárọ̀ yìí. Tẹ́ bá wo mo ti update tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ẹjọ́ àlàyé ọ̀rọ̀ èmi ò kí ń ṣe èsì ọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ fún àfáwà Mikael al-Ustaz Mikael Abu Roheemah al-Ustaz Mikael Abu Roheemah nílùú Ìbàdàn. Àlàyé ọ̀rọ̀ lórí fídíò wọn kan tí a rí tó ń go viral tó ń lọ díẹ̀díẹ̀ níta nípa ọ̀rọ̀ tá sọ lórí fídíò yẹn pọ̀ gan. ọ̀tẹ̀ yìí tó kan ìmí ń bẹ̀ ò ní máa mú gbogbo ẹ̀ náà ló kàn mí o gbogbo ẹ̀ náà ló kàn mí o torí bá ti jẹ́ nǹkan Islam gbogbo wa ló jọ kan o gbogbo ohun tó bá ti jẹ́ nǹkan Islam gbogbo wa ló jọ kan but àwọn kankan wà tó já sí pé ó máa ń kan ní gangan. ó bẹ̀yìn lórúkọ Ọlọ́run ẹ bá mi share program yìí kò sí èébú o ẹ má bẹ èébú o ẹ má ṣépè o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run ó bẹ̀yìn lórúkọ t'Ọlọ́run ẹ dákun. máa play a fídíò wọn yẹn á dẹ̀ ṣàlàyé ẹ̀ ìyẹn jẹ́ number 1. ẹlẹ́ẹ̀kejì mo rí update ẹnìkan lórí page ẹ̀ ẹni yẹn wá kọ my opinion màá sọ̀rọ̀ lórí update yẹn náà màá dẹ̀ dárúkọ ẹni yẹn tí n bá ṣàlàyé ọ̀rọ̀ àbúrò àyè mọ́tò kọ́lọ́n kó gbà wá láàyè lórí ẹ̀ kọ́lọ́n kó ṣe kí ni kó gbà wá láàyè lórí ẹ̀. ẹ dákun àwa là ń pariwo ìṣọ̀kan mùsùlùmí ẹja ṣọ̀kan ẹja dúró sójú kan náà ká má lọ lọ́tọ̀ọ̀tọ̀ torí nǹkan kan kọ́ torí nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí ni ẹ dákun ẹ jẹ́ ká dúró sójú kan náà ká má lọ lọ́tọ̀ọ̀tọ̀ ariwo tá ń pa nìyẹn. but àwọn nǹkan kan wà tó já sí pé tá a bá ṣàlàyé ẹ̀ fúnra wa ó lè mú wa yà kí kálukú kó pín yẹlẹyẹlẹ ká dẹ̀ dúró lójú kan náà la fẹ́ ká má lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹgẹ́ bí nǹkan tá à ń sọ. but a bá wọn nírò àwọn fídíòs báyìí láwọn fídíò tó lè bà nǹkan jẹ́ àfi ká sáré ṣàlàyé lórí ẹ̀. Opinion Abu Roheemah làwọn sọ yẹn àwa náà wá sọ opinion wa àti stand wa lórí ẹ̀ torí pé kọ́lọ́run lọ́jọ́ ìní kó ṣàánú wa kó ṣàánú wa. Islam ẹ̀sìn Ọlọ́run ni ẹ̀sìn Ọlọ́run ni ẹ̀sìn Ọlọ́run ni níta bá wá rí tí kò bá yé wa lórí ẹ̀ ká béèrè torí pé ìwọ̀ tí ń bẹ inú Islam òun náà ni wípé ká pera wa sí àwọn àkíyèsí torí pé àwọn ẹ̀dá kan wà nú ayé yu'azzimu anfusahum wa yuzallilu ghayrahum wọ́n á máa gbéra wọn tóbi
wọ́n á dẹ̀ máa yẹ̀yẹ́ ọmọlàkejì wọn. Gbogbo ẹni tó bá ti nírú ìwà bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí. Àwọn tó bá tá sí pé yu'azzimu anfusahum, wọ́n á máa gbéra wọn tóbi, wọ́n á máa gbéra wọn ga, wa yuzallilu ghayrahum, wọ́n á máa wá fẹnu àbùkù, wọ́n á máa yẹ̀yẹ́ ẹlòmíì. Bákan náà inú àwọn èèyàn tó tún bẹ láyé tó já sí pé tá bá nírú ìwà yìí lọ́wọ́ wọ́n yìí ṣe mùsùlùmí. Lam yas'ad ahadun min adhihim, ẹni tó já sí pé kò lè tọ́ka sẹ́nìkan báyìí pé ó ṣoríire látara àwọn rí. Lọ́kì tọ́lọ̀ ń fún wọn, ìmọ̀ tọ́lọ̀ ń fún wọn, ipò tọ́lọ̀ ń fún wọn, iyì tọ́lọ̀ ń fún wọn, àyè tọ́lọ̀ ń gbé wọn sí. Tẹ́nìkan ò bá ti lè ṣoríire látara wọn rí, irú àwọn ẹni bẹ́ẹ̀ ẹni téèyàn sá fún ni wọ́n. Bákan náà waqtalafati suduruhum aqwalahum, àwọn tó já sí pé èyí tí ń bẹ lọ́kàn wọn yàtọ̀ sí ìtẹ́ ń gbọ́ lẹ́nu wọn. Ohun tó ń bẹ lọ́kàn wọn ó yàtọ̀ sí nǹkan tẹ́ ń gbọ́ lẹ́nu wọn. Àwọn mùnáfíkí, àwọn alábòsí èèyàn nìyẹn. Bákan náà ya'khuzuna min ghayrihim wa la yu'khaz minhum, àwọn rẹ́dì láti gbà lọ́wọ́ yàn, wọ́n rẹ́dì láti gbà lọ́wọ́ yàn, àmọ́ àwọn ò lè fún yàn. Ya'khuzuna min ghayrihim, wọ́n á gbà lọ́wọ́ ẹlòmíì, wa la yu'khaz minhum, àmọ́ ẹ̀ lè sunkún délé wọn kẹ́ rẹ́rìn padà. Wa hum ahya'un kal amwat, alààyè ni wọ́n, àmúkú èèyàn ni wọ́n o. Fala takum minhum, dákun ọmọ ìyá mi má gba ìsìláàmù lọ́wọ́ rú wọn o. Má gba ìsìláàmù lọ́wọ́ rú wọn. Àwọn tó yẹ pé n ti ń jáde lẹ́nu wọn yàtọ̀ sí táwọn rí lára wọn. But adúpẹ́ fọ́lọ́wọ́n bá, Ọlọ́run á gbà fún wa, dúró tì wá. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ bá mi share program yìí. Mo wá rí fídíò Abu Roheemah Mikael nílùú Ìbàdàn. Kí Ọlọ́run kó bá wa ṣe dáadáa fún wọn. But fídíò yẹn, fídíò kan tí ó lágbára díẹ̀ ni. Fídíò kan tó lágbára díẹ̀ ni. Fídíò tó lágbára díẹ̀ ni. Bá wa ṣàlàyé lórí ẹ̀. Kí ló dé táwa mùsùlùmí tó já sí wípé èyí tí ò bá ti gbáwájú wa kọjá, a máa dìde ọ̀tẹ̀ sí. Èyí tí ò bá ti gbáwájú wa kọjá, a máa dìde bí ìlara sí. Ìyá lè má jó ní lára kó máa hùwà bí ìlara. Ẹni tó ṣẹ̀ṣẹ̀ gba Islam, ìyá Awwal, ìyá oníkùránì tó ṣẹ̀ṣẹ̀ gba Islam, why tí wàhálà yín wá pọ̀ lórí ẹ̀ tó tó báyìí? Why? Why? Táwa mùsùlùmí tí wàhálà wá pọ̀ lórí ẹ̀ báyìí. Why tó jẹ́ pé condemnation, kẹ́ condemn nǹkan ó ṣe wọ̀nyí lẹ́wù báyìí. Ẹ ní jẹ́ni tí ó ṣe kò ṣe. Tẹ́ bá tún wá jàjà rẹ̀ ni tó ṣe, ẹ tún wá condemn ẹ̀. Ọmọ mi Roheemah mú kí ẹ. Tẹ́ bá tún wá jàjà rẹ̀ ni tó ṣe, kàkà kẹ́ fún ní commendation, condemnation lẹ́ẹ̀ máa ṣe fún. Ẹ̀yin èèyàn yìí, àfi kí Ọlọ́run lọ́jọ́ ìní kó ṣàánú wa. Why tẹ́ ń sọ̀rọ̀ bí Ọlọ́run? Why tẹ́ ń sọ̀rọ̀ bí Ọlọ́run? Ẹ jọ̀ọ́ anybody ẹ má comment tí ò dá, please. Ṣé àgbẹ̀ kò sínú àṣà tiwa? Please. Ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ àjọ wo fídíò yẹn. Ká wá ṣàlàyé lórí tí ó yé àfà wa Abu Roheemah. Send the video náà sí mi lánàá. Okay. Yeah. Fídíò náà rí o. Sorry. Fídíò yẹn àfọkúta gidi wà lẹ́gbẹ̀ẹ́ kan. Ìyá Ọ̀ṣun wà láàrin. Àfà Shehu Labib. Wọ́n gbé àwọn náà sí ẹ̀gbẹ́ kan lórí fídíò Abu Roheemah tí wọ́n ṣe lórí
ìyá Awao former ìyá Olosun ẹ máa já máa gbọ́ lọ. ibẹ̀ rí bá ṣe máa ń takò àwọn àfa àṣíà ibẹ̀ rí bí a ṣe máa ń takò àwọn àfọ̀njálàbí àwọn àfa àti ń tẹ́yàrin àwọn àfa àti ń wòrà rò tẹ fẹ́ sọ pé rí bá ṣe ń takò wọn ni. ìyá àbúrò yìí máa ń bá ìyá Ọ̀ṣun wí pé ṣé bí wọ́n rí bọ́ ṣe máa ń bá àwọn àfọ oníjálàbí táwọn máa ń takò wọn àwọn àfa àṣíà táwọn àwọn ń takò wọn àwọn àfa oníjálàbí àwọn ń takò wọn ẹ jọ̀ọ́ ìyá kí ló kàn ìyá Ọ̀ṣun pẹ̀lú ogun tẹ̀ ń sọ. kí ló kàn ìyá Ọ̀ṣun pẹ̀lú àfa àṣíà ṣé ìyá Ọ̀ṣun dáfa àṣíà mọ̀ àbódáfà oníjálàbí mọ̀ àbódáfà ẹlẹ́bọ mọ̀ ẹ jẹ́ pé òun gangan fúnra rẹ̀ ẹbọ ní í ṣe. kí ló kan ìyá Ọ̀ṣun pẹ̀lú yẹn ṣe bẹ́ẹ̀ rí ṣé ìyá Ọ̀ṣun wo prógrámù yín ni ìyá Ọ̀ṣun wo prógrámù yín àbí ìyá Ọ̀ṣun ẹ̀dán pè lábúrà yìí mọ́ tí ó fi mọ̀ wípé ẹ̀ ń takù ṣíà kan ẹ̀ ń takù jálàbí kan ẹ̀ ń takù oníkinní kan. gbogbo nǹkan yẹn nídìí ẹ̀ láyé nídìí ẹ̀. ìyá Ọ̀ṣun ò mọ̀ kankan ju Ọ̀ṣun lọ Ọ̀ṣun sẹ̀ǹgẹ̀sẹ̀ olóṣàmọ̀létí àbí kí náà máa ń kí Ọ̀ṣun kò mọ̀ jù yín lọ. kí ló ká pẹ̀lú ẹ̀ ń takò àfa ṣíà ẹ̀ ń takò àfa tìjàníyà ẹ̀ ń takò kíní kan ṣé ìyá Ọ̀ṣun fún prógámù yìí rí ni àbúmọ̀ yìí. tẹ́fí wá direct ọ̀rọ̀ yẹn sí ẹ continue. ló fi yín lọ́kàn balẹ̀ tó fi dá sí pé nígbà tẹ́ fẹ́ gba Islam nípasẹ̀ wọn lẹ ti lọ gba Islam. àbúrò yìí mọ́ mistake lẹ ṣe ṣé ìyá Ọ̀ṣun gangan fúnra rẹ̀ mọ̀ wípé òun máa gba Islam ṣé bọ́lọ́wọ́n ọba ló dé bá ṣé bẹ́ẹ̀ nìkan ló bà lórúkọ jẹ́ ibẹ̀ nìkan ló bà lórúkọ jẹ́ àbẹ́nìkan kan ló bà lórúkọ jẹ́. ìyẹn báyọ̀ lórúkọ jẹ́ wọ́n dẹ̀ ṣe kíni wọ́n làwọn foríjì ó dẹ̀ lọ́lé wọn àbẹ́ ẹ wo fídíò yẹn náà. ó dẹ̀ gba Islam ẹ wá ní kí ló dé tí o tó lọ gba Islam lọ́wọ́ wọn ṣẹ́yìn lẹ́nu Islam ni ẹ̀yin lẹ́nu Islam ni àti Islam kìí ṣe ti yín ẹ̀sìn Ọlọ́run Islam náà ẹ bá dẹ̀ ti sọ kí wọ́n gbé ẹgbẹ́ signboard síta pé ẹni tó bá fẹ́ gba Islam o ẹ máa bọ̀ nílé àbúrò yìí mọ́ o gbogbo ẹni tó bá fẹ́ gba Islam o signboard rẹ o ẹ máa bọ̀ nílé àbúrò yìí mọ́ o ẹ fà àdírẹ́sì yín síbẹ̀ ẹ phone number yín síbẹ̀ tẹ́ bá ní email ẹ fi sí contact address mi rẹ o bá fẹ́ gba Islam máa bọ̀ nílé àbúrò yìí mọ́ o. ẹ continue. tí kò níbi tẹ́ ẹ ti ń bọ̀ o. ẹ máa gbọ́ o. ẹ kàn ń yípo roundabout ni. ó ní ìyá àbúrò àyè máa ní ìyá Ọ̀ṣun ò tí kò níbi tó ti ń bọ̀ wọ́n kàn yípo roundabout ni dájúdájú ìyá Ọ̀ṣun ibi tó ti lọ gba ìsìláàmù yẹn ó yìí wà ń bi Ọ̀ṣun nu ara ìbanilórúkọ jẹ́ tá à ń sọ fún yín náà nu. ṣé àwọn àfáà tí àbúrò àyè máa gba ìsìláàmù lọ́wọ́ tí ìyá Ọ̀ṣun gba ìsìláàmù lọ́wọ́ wọn nísìn àwọn náà ń bọ̀ Ọ̀ṣun. ó dẹ̀ yé yín o wàláì ó yé yín o ó yé yín o ó yé yín o ó nípa tèmi tí mo ń bá yín sọ tí mo ń sọ̀rọ̀ yìí kò yẹ kí n sọ síta o ó nípa tí mo kó lórí ọ̀rọ̀ yín o wọn bá ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ but ẹ ti ń bá a lọ bí pé àwọn ẹni yẹn pè mí lánàá wallahi tallahi thumma billah mo fi ọba tó ní ẹ̀mí mi búra
wọ́n pè mí ní àná bí aago bí 12 bí ṣe mo rí báyìí so ti yé àbí okay ẹ sọ fún ẹni tó ṣe gba Islam pé kò tí kú níbi títí ń bọ̀ why ẹ ń kọ̀ndẹ́mù àwọn òfò òkúta gidi nìyẹn o ẹ ń kọ̀ndẹ́mù Ìlọrin nìyẹn o ẹ̀yin lẹ ṣe program Ògo Ìlọrin part 1 part 2 part 3 part 4 part 5 dé part 10 ẹ ń kọ̀ndẹ́mù Ìlọrin nìyẹn ẹ ń kọ̀ndẹ́mù ilé òkúta gidi nìyẹn ẹ wá ń kọ̀ndẹ́mù Islam ṣé àwọn yóò ṣe Islam ni àbẹ́yìn lẹ ní Islam àbẹ́yìn tẹ́yìn ṣe ẹ ti rí àrídájú pé Ọlọ́run ti gbà lọ́wọ́ yín. Inna akramakum indallahi atikakum fala tusaku anfusakum wa alam biman ittaqa. Kùránì ló sọ Ọlọ́run ní ẹ má fọ́ra yín mọ́ ẹ má fọ́ra yín mọ́ ẹ má fọ́ra yín mọ́ Ọlọ́run lèmi ni mo mẹ́lẹ́ tó bẹ̀rù Ọlọ́run ọba ẹ jẹ́ n sọ fún yín o laisa kullu man takashafa fi ma'ishatihi zahidan. kìí ṣe pé gbogbo ẹni tí ẹ bá rí tí iwájú rẹ̀ dúdú ṣòkòtò rẹ̀ fò sókè ló bẹ̀rù Ọlọ́run. kíkì gbogbo ẹni tí ẹ bá rí ṣòkòtò ẹ̀ fò sókè àbí kíní ló bẹ̀rù Ọlọ́run ọba. Ìbẹ̀rù Ọlọ́run inú ẹ̀mí yẹn ló wà. walaysa kullu man lathal amamata shaykhan. Gbogbo ẹni tẹ́ rí tó wé láwà ní sórí kọ́là fàáfà wọn kọ́ ní ṣéwù fa. Why? Ẹ wá ń kọ̀ndẹ́mù iṣẹ́ táwọn kan ṣe. Ẹ ń kọ̀ndẹ́mù iṣẹ́ táwọn kan ṣe torí kíni. Àwọn ọ̀rọ̀ tẹ́ sọ ń bẹ̀ yẹn ó pọ̀ gan o. Ẹ jẹ́ kí ẹ continue, àwọn yẹn máa continue. Tẹ́ ẹ báyìí gba Islam lọ́wọ́ Sufi. Ìwọ tó jẹ́ Christian tàbí ìwọ tó jẹ́ abọ̀rìṣà tó bá gba Islam lọ́wọ́ Sufi roundabout ló ń yí o. Báwo lẹ̀yin ṣe mọ̀ àbúrò yìí mọ́ báwo lẹ̀yin ṣe mọ̀ tó bá gba Islam lọ́wọ́ Sufi wọ́n yí roundabout ṣé tó bá gba Islam lọ́wọ́ tí wọ́n lọ straight ni wọ́n yí roundabout lọ́dọ̀ tí wọ́n pẹ́ sí kọ́nà ni. wọ́n pẹ́ sí kọ́nà ni. Islam ti yí dẹ́yìn ṣe Ọlọ́run ẹ ti rí ẹ ti lálàárí Ọlọ́run ti fún certificate àlìjẹ́nnà pé ẹ ti wọ̀ ọ́. Why you can condemn others? Why? Islam ti yí ẹ̀yin lọ straight ẹ̀ ń lọ kọ́nà ni. No. Àbẹ́ ẹ ti fọkàn balẹ̀ ó ti dá yín lójú pé bẹ́ẹ̀ ṣe ń ṣe òun ni ẹ ti wà àlìjẹ́nnà. Àbá ẹ dí sẹ́yìn náà sí lọ́hùn fún ni. Lágbájá ò ṣe dá lágbájá ò ṣe kinní kan sẹ́yìn ẹ̀yin ni wọ́n ṣe fún ni ẹ̀ẹ́dẹ̀ fọlọ́run bá rẹ̀ lẹ̀ kó dájọ́. Ǹjẹ́ ra wọlé yìí látijọ́ tí mo ti máa ń ṣe program láì mi ìdáyín lóhùn rí láyé. Ìdáyín mi ò rò pé dáyín lóhùn rí. Ẹ̀rẹ̀ ti ṣe program bíi méjì mẹ́ta bíi méjì àbẹ́yọ kàbí méjì ẹ ti dárúkọ mi ẹ ti pè mí rí náà. Bàbá Olúwo Tẹ́dé èmi ni mo fún yín ní nọ́mbà ẹ̀ tẹ́ fi bá bàbá yẹn sọ̀rọ̀. Ẹ pé wẹ́ alhamdulillah kí kálukú wa ká wà lórí the same page. Kì í jẹ́ sí time táwọn people yìí kò sí tí wọ́n mọ̀ sọ ní pé fúnra yín lóògùn jẹ́ tí wọ́n máa wí nìyẹn.
afaman shara Allahu sadrahu lil Islam wa huwa ala nurin min rabbih fawailun lil qasiyati qulubihim min dhikrillah. Ẹgbẹ́ aya Kùránì yẹn ṣe lọ. Ẹ nídìí gbogbo orú àwọn nǹkan yìí o. Ẹ continue. Ẹ lè sọ àwọn kan wà tí máa correct yín gan lórí ẹ̀ o. Now. Ká ń pè ní as-siratu al-mustaqim nílé àbúrò yìí mọ́. Ó tí ì bọ̀ sí òpópónà yẹn o. Ó kàn move roundabout. You are walking at roundabout. Ẹ jọ̀ọ́ ìyá Ọlọ́sùn fọ́mà ìyá Ọlọ́sùn tó ṣe gba Islam sọ ma ogun tẹ́yìn wí yìí. Ẹ mọ̀ tó yẹ kẹ́ ṣe àbúrò ẹ̀ mọ́ tẹ́ bá ní okùn tó gùn. Ẹ lọ wọ́ ìyá òun kó máa bọ̀ wá sọ́dọ̀ yín. Ẹ bá lọ wọ́ okùn kẹ́ ẹ lọ wọ́. Kẹ́ sọ fún pé kó yá Islam ta ọ̀dọ̀ tiwa ni. Islam tọ̀dọ̀ tí sẹ́yìn lẹ́ni Islam ni. Ẹ nídìí gbogbo yìí gbogbo tẹ́ ń sọ ìyàbọ̀ Roheemah ẹ nídìí ẹ̀ náà. Wọ́n ṣe roundabout wọ́n ṣe roundabout. Ẹ̀ẹ́dẹ̀ fọlọ́wọ́ balẹ̀ kó dájọ́. Àyìn lẹ́ẹ̀ dájọ́ ni ìwé àlìjẹ́nà ń bẹ lọ́wọ́ yín ni. Ìwé àlìjẹ́nà ń bẹ lọ́wọ́ ti yín ni. Àbí tẹ́yìn ṣe wọn ẹ ti rí àrídájú pé Ọlọ́run gbà lọ́wọ́ yín. Ẹ̀yin ti rí àrídájú pé Ọlọ́run gbà lọ́wọ́ yín. Kí ni assurance yín pé Ọlọ́run gbà lọ́wọ́ yín? Ó tí ì wà on a straight path. Ẹyẹ ìwò ńgbà tí wọ́n fẹ́ fi Islam lé ìfọ́mà ìyá olórìṣà àbí ìyá Ọlọ́sùn jàre. Wọ́n máa fẹ́ fi Islam lé lẹ́nu. Àáfàá tó fi Islam lé lẹ́nu. Kò mọ bá a ṣe máa ń wí gbólóhùn kí ẹ̀ máa fi wọnú Islam. Kò mọ òun gan òun mọ bá a ṣe máa ń wí gbólóhùn kí ẹ̀ máa fi wọnú Islam. Pápápá tí ìyá Àbẹ̀bí tó lòun di Mùsùlùmí. Ó láàfáà tó fi gbólóhùn lé ìyá Ọlọ́sùn lẹ́nu wípé ìyá yẹn àfáà yẹn ò mọ bó ṣe ń fi Islam lé yẹn lẹ́nu. Ní ìgbà tí ẹ lọ wo fídíò yẹn ilé àfọkúta gidi bí wọ́n ṣe sọ fún ìyá yẹn pé yóò gba Islam báyìí àbúrò ẹ̀ máa tí òye yẹn jẹ́ kí n jẹ́ òye yín nísìn. Ìyá yẹn gba Islam ní on the 31st of August. 31st of August. Àfáà bá bí ìyá yẹn ṣe ní òun ṣe Islam báyìí àfáà bá ṣe la ilaha illallah ya maso la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah. Ìyá yẹn ló ń gba Islam. Ẹ jẹ́ kí n wá fi fídíò wọ̀nyí. Àbúrò yìí mọ́ ẹ jẹ́ kí n wá fi fídíò wọ̀nyí bí wọ́n ṣe fún ìyá yẹn ní telkin. Ẹ jẹ́ n fi fídíò wọ̀nyí. Màá fi fídíò yẹn màá fi hàn yín nísìn. Bó ṣe fún ìyá yẹn ní telkin màá fi hàn yín. Ẹni sùúrù àbúrò yìí mọ́. Èmi á fi fídíò yẹn màá fi hàn yín nísìn. Ẹ padà ẹ lọ sí orí page wa on the 31st of August. Màá fi hàn yín o. Láti lè fi máa pé ń tẹ́ ń sọ yẹn kò yé yín dáadáa. Ó yẹ kẹ́ tó lè jáde fúru nǹkan báyẹn ó yẹ kẹ́ kọ́kọ́ àwa wà ń bẹ̀ náà ó yẹ kẹ́ kọ́kọ́ wò lọ kẹ́kọ́ wò bọ̀. Ìyá yẹn gba Islam ní 31st of August. Ọjọ́ yẹn rí. Bismillahirrahmanirrahim. Ọjọ́ tí yẹn gba Islam rí 31st of August. Waradallahu alladhina kafaru bijazihim lam yanalu khayran wa kafa Allahu almu'minina alqitala wa kana Allahu qawiyyan aziza. Ẹ jẹ́ kí n wá forward yẹn síbẹ̀. Mo ti bẹ̀rẹ̀ program o. Gbogbo ayé mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí rí ìmọ́lẹ̀ Ọlọ́run. Gbogbo ọmọ Mùsùlùmí yà wá wá. Ẹ jẹ́ kí n kọ́kọ́ pè ìyá yẹn náà. Ẹ máa gbọ́ o. Ẹ jẹ́ n pè ìyá yẹn.
ọlọ́ba Solomon náà ló ṣe láìfù lọ́wọ́ pé wọ́n fọ́ sí àyìn ẹ̀fọ́ bá Solomon lẹ́fà ó lè jásí pé ọba Solomon ti wà láyé kejì ẹ̀jẹ̀ fòun lẹ̀. ṣe rántí ọjọ́ yẹn ṣe ti rántí ọjọ́ yẹn ẹ rántí ọjọ́ yẹn gbogbo yín. ìyá yẹn náà kí n tó bẹ̀rẹ̀ ètò màá ní káwọn ọmọ ẹ̀ kí wọ́n lọ ẹ bá sọ̀rọ̀ ọba ẹ má sọ̀rọ̀ ọba Solomon. àwọn èèyàn ń kọ́mẹ́ǹtì lẹ̀ pé ọba ìyá yẹn gangan ni mo kọ́ fẹ́ pè yín náà. ẹ máa gbọ́ o. nọ́mbà rẹ̀ tí wọ́n sẹ́ndì sí mi lẹ́ẹ̀kan dà. ok. gbogbo ẹ̀yin olóríire èèyàn mo kí Mr. Sunday Osifeso you are welcome. láti Jẹ̀bú-Igbó ẹ káàbọ̀. mo ti ń pè yá yẹn o. màmá yẹn ni mò ń pè yìí torí mo lọ́rọ̀ tí mo fẹ́ bá yá yẹn sọ síwájú ká tó máa bá ètò lọ. mo dẹ̀ máa pe àwọn èèyàn ẹjá fi beauty of Islam ká fi hàn yá yẹn. ẹjá fi beauty hello salamu alaikum. hello salamu alaikum. hello. yà orúkọ mi ni Alhaji Alfullany Dr. Alfullany. ṣé dáadáa lẹ́wà. ẹ̀rẹ̀ kú oríire ní. gbogbo ayé mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo ayé ló jọ ń gbọ́hùn èmi àti yín o. ẹ sálámọ̀ sí gbogbo àwọn èèyàn ní títí Islam ẹ sálámọ̀ sí wọn. Salamu alaikum. Wa rahmatullahi wa. ẹ tún wí. ṣé ìyá tẹ sọ pé ṣé kò gbọ́ bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe ń bá wọn ṣíàwí bẹ́ẹ̀ ṣe ń bá wọn oníjàlábí wí bẹ́ẹ̀ ṣe ń bá wọn ṣe ilé ìyá tí ò mọ sálámọ̀ yìí ní òmò ẹnìkan tó ń pè ní ṣíà ní òmò ẹnìkan tó ń pè ní onísúfí ìyá tẹ tí ò mọ bá ṣe ń sálámọ̀ yìí nígbà náà lọ́hùn continue jàre doctor. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ṣẹ́ẹ̀rí gbogbo ọmọ mùsùlùmí àgbáyé wọ́n kí yín káàbọ̀ sínú Islam. nǹkan máa béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín sí méjì kí n tó bá yín sọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ. ẹ máa gbọ́ o. ọ̀rọ̀ tí mo fẹ́ bí yín ni pé ǹjẹ́ wọ́n fọ́ọ̀sì yín ṣé wọ́n fọ́ọ̀sì yín pé dandan káwọn tó lè withdraw kéèsì pẹ̀lú yín o àfi kẹ́ ẹ ṣe Islam ẹ sọ tọ́lọ́hun o. Fọ́ọ̀sì ni o ẹnìkan kò sí láti mo gbà fọ́lọ́ mo gbà fáànà bí mo mọ̀. sallallahu alayhi wa sallam ẹnìkan kò tú láti yín ẹ gbà fọ́lọ́hun ẹ gbà fáànà nọ́bì láti máa ṣe láti jẹ́ ọmọlẹ́yìn ànábì láti ṣe Islam. àwọn ọmọ yín kan sọ́wọ́n à ń bẹ̀ yẹn. báwọn ọmọ mi. bẹ́ẹ̀ ni mà. wọ́n bá dúró pé bàbá jáde yìí dáńtọ́ bàbá yẹn jáde wá. mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan. ẹ máa gbọ́ o. mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan fún mi mà. ẹ máa gbọ́ o. ẹ wí gbólóhùn yìí tẹ̀lé mi. ẹ máa gbọ́ o. ẹ sọ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ashahadu. an la ilaha illallah. ẹ rí báyìí àbí. ṣe ẹ rí báyìí. wa ashahadu. anna muhammadan. abduhu wa rasuluhu. ẹ bá bẹ wọnú Islam tẹ̀lé kí ni tó fi lé lẹ́nu náà kọ́ ọ́n. an la ilaha illallah. wahdahu la sharika lahu. ẹ jọ. wahdahu la sharika lahu. wa ashhadu. torí pé ẹ rí la ilaha illallah tá a fà yẹn wí lọ́sàn-án ọjọ́ yẹn lẹ́tí wá wá mọ wo àwọn mọ́ fídíò míì.
gbọ́ ẹni àṣàdù mo jẹ́rìí ẹ wí tẹ̀lé mi bẹ́ẹ̀. Àṣàdù mo jẹ́rìí. Wípé kò sí ọba kan àfi Ọlọ́run. Wípé kò sí ọba kan àfi Ọlọ́run. Ọba ẹyọ kan ṣoṣo ni tí ò lórogún. Ọba ẹyọ kan ṣoṣo ni. Tí ò ní igbákejì. Tí ò ní igbákejì. Mo tún wá jẹ́rìí. Mo tún wá jẹ́rìí. Pé ànábùwà Muhammad. Sallallahu alaihi wasallam. Ẹrú Ọlọ́run ni. Ẹrú Ọlọ́run ni. Òjíṣẹ́ Ọlọ́run ni. Òjíṣẹ́ Ọlọ́run ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣé wọn ṣe tẹ̀lkínù fún yáyẹn báwọn? Ṣé wọn ṣe fún yáyẹn báyẹn? Ẹ wá ní àwọn tí wọ́n fi Islam lé lẹ́nu wọn mọ̀ bá ṣe ń fi Islam wọn mọ̀ bá ṣe ń fi Islam lé yẹn lẹ́nu. Tẹ́yìn bá tó ní nǹkan mẹ́rin tẹ́ bá fẹ́ fi kún kó jiná. Ká fún yín nọ́mbà rẹ̀ kẹ́ pé ìyá o ẹ tún wí báyìí o. Ẹ wá ń kọ̀ndẹ́mù nǹkan táwọn ẹlòmíì ṣe. Àbúrò yìí mọ́ very very bad. Ẹ continue. bá ṣe máa ń takò àwọn àpá àṣíà. Ẹni sùúrù kò máa fà ṣíà. wọ́n ti yá fún ní alias pé ìyẹn Islam wọn ò yanjú. Àwọn onísúfí ló gba Islam lọ́wọ́ wọn. Kí wá ló kàn yín? Onísúfí ò mọ gbólóhùn tá a máa bí gba Islam. Òun náà láti wí jáde yìí o, èmi ẹ̀dẹ̀ sọ ní Súfí, òun láti wí jáde yìí o. Kí n sọ pé la ilaha illallah. Àti kí n sọ pé ashhadu an la ilaha illallah. Ẹ jọ ashhadu kan ṣe rí pé ọ̀rọ̀ ṣe rí báyìí. Ṣe rí pé àfa àbúrà yìí máa fúnra ara wọn nísìn. Ṣe rí pé ti jára wọn. Ṣe rí pé ó ti jára wọn báyìí. Abẹ́rẹ́ pé àbúrà yìí máa ti jára wọn. Abẹ́rẹ́ pé àbúrà yìí máa ti jára wọn. Ẹ jọ kí la fi lé yà yẹn lẹ́nu nísìnyí èèyàn. Ashhadu an la ilaha illallah kò la fi lé wọn lẹ́nu ni. Ẹ continue. Òtún wá mọ èwo ni wọ́n ní ká wí tá a bá fẹ́ gba Islam. Wá ti wí fún un. Ẹ rí ìyá bẹ̀bí un láìpẹ́ yóò di ṣe ha. Ṣẹ́yìn lọ́lọ́hun ni ẹ̀yin gbàdúrà kó di ṣe ha ni. Ṣẹ́yìn lọ́lọ́hun ni. Ṣẹ́yìn lọ́lọ́hun ni. Abẹ́ ti mọ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn wá ọ̀la. Ẹ̀dẹ̀ ń sọ authoritatively pé ẹ máa wo láìpẹ́ ìyá yìí ò di ṣe ya ta ló bá yín sọ bẹ́ẹ̀? Ta ló bá yín sọ bẹ́ẹ̀? Ìlọ́kọ́lẹ̀. Ọlọ́kọ̀ kí nílẹ̀ ṣe ha. kò lè di ṣe ya. Irú iṣẹ́ tí ń ṣe nígbà tó fi wà ní ìbọ̀rìṣà yẹn. Yóò tún kọ́ntínú. Kò lè kọ́ntínú àbúrò yìí mọ́ tó bá dijọ́ Friday wọ́n ti fẹ́ gba ṣọ́ọ̀bù ńlá fún ìyá yẹn. A máa ta rice, a máa tẹ̀wà, a máa ta gàrí, a máa ta òróró, gbogbo àwọn kan báyìí ni ó máa ta. Bẹ́yìn náà bá nídìí ẹ̀ láti rà ẹ wá sọ́dọ̀ ẹ̀ kẹ́ wá rà á. Kò lè di ṣe ya. Ó ti di business woman, yóò máa ta rice, yóò máa tẹ̀wà, yóò máa ta gàrí, gbogbo food stuff ni yóò máa ta. Ṣọ́ọ̀bù ńlá ẹ fẹ́ lọ gbà fún. Ó yà bí òye àbúrò yìí mọ́ bẹ́ẹ̀ bá nídìí rice tẹ́ nídìí ẹ̀wà tẹ́ nídìí gàrí ẹ pè mí mo lè ní kó wá já fún yín Ìbàdàn látọ̀dọ̀ yá yẹn. Pé yóò di ṣe yá yẹn ẹ forget ẹ̀. Pé yóò di ṣe yá yẹn ẹ forget ẹ̀. Ẹ continue. Torí pé àwọn tó gba Islam lọ́wọ́ wọn. Irú iṣẹ́ táwọn náà ń ṣe nìyẹn. Báwo lẹ ṣe mọ̀ pé irú iṣẹ́ tó ń ṣe nìyẹn? Ṣábàlà bíbù ní í ṣe bẹ́ẹ̀ ni àbókúta gidi. Àbí tẹ́ ẹ bá rí pé ẹ mú evidence àfọ̀kúta gidi kẹwàá tó ń bọ̀ Ọ̀ṣun. Torí fọ́tò àwọn méjèèjì náà gbé sí. Ẹ mú fọ́tò ẹ mú wá ẹja rí. Àbáwá tí Ọlọ́run fún ní sábàbí pé à ń gbowó fún ẹ mú bí tí mo ti ń bọ̀ Ọ̀ṣun wá. Àbáwọn tó fẹ́ fún lówó bí ẹni tó fẹ́ kọ́lé fún tó fẹ́ ṣe kíní kan ẹ mú evidence tẹ ní wá. Evidence tẹ bá ní ẹ mú wá.
ẹ dẹ̀ máa fi evidence yẹn wá o. Ẹ máa fi evidence yẹn máa fi hàn wá o. Ní sùúrù, ẹ máa fi evidence yẹn wá this time around. Báyìí, ẹ máa mú evidence yẹn. Ẹ fi pàdé wa. Níbi tá ti jọ pàdé. Tó ti yé. Ẹ continue. Irú iṣẹ́ táwọn náà ń ṣe nìyẹn ní orúkọ Islam. Ẹ máa gbọ́. Kó máa di wípé ẹ sì wò wá níran, ẹ sọ fún wa. Wípé. Ni mo fi rí wípé ó tọ́. Ẹ jọ ṣé ẹ̀yin ni family ìyá oníkùránì ni. Ẹ̀yin ni family ẹ̀ ni tí ó fi wá bá yín pé ẹ sì wò wá níran. Ẹ máa gbà mí for God's sake, for Allah's sake. Ó dá now. Ẹ continue. Kí n pè ń ṣàkíyèsí wípé ẹ tún Islam gbà o. Ẹ lọ fokùn wọ̀. Ẹ lọ fokùn wọ̀ now. Ẹ lọ fokùn wọ̀. Yóò tún Islam gbà. Ẹ dẹ̀ lọ fokùn wọ̀. Ẹ dẹ̀ fokùn wọ̀ wá. Ẹ bá ti lókun ẹ lọ fi wọ̀ láti Ìlọrin pé o máa bọ̀. Wá tún Islam gbà. Wá tún Islam gbà. Ẹ dẹ̀ lọ fokùn wọ̀. Ẹ continue. Tẹ́ ń gba Islam túrú ọmọ onítìjàníyà. Ẹ dákẹ́ náà. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ máa ń comment. Kò yẹ ká máa dáhùn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọ́lẹ́ máa dáhùn. Ṣé ẹ̀yin ẹ fọ́ nìṣá? Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ máa ń comment yẹn ẹ fọ́ nì. Ẹ mọ̀ pé irú àwọn fídíò báyìí tó bá tètè tákùrú fídíò báyìí. Tálámọ̀ tẹ́lòmíì tún plan láti gba Islam kó wá rí pé irú nǹkan báyìí ń já ìlẹ́nu ẹ tó pèrè ẹ̀ láì ọ̀kan náà àwọn àfáà Islam. Ẹ má máa dá wọn lóhùn. Ẹ láti dá wọn lóhùn náà. Àbẹ́yìn gan fúnra yín ọ̀rọ̀ Islam yẹ yín ni. Ṣé mọ iye èèyàn tó wo fídíò yìí ni ẹ mọ iye bó ṣe go viral tó? Ẹ dẹ̀ wá débi ẹ máa kọ́mẹ́ǹtì. Ẹ lọ síbẹ̀ kẹ́ lọ kọ́mẹ́ǹtì lọ́dọ̀ ẹni tó ń sọ bẹ́ẹ̀. Pé intention yóò dá o. Ẹ má wá sí wá kọ́mẹ́ǹtì pé ẹ má dá wọn lóhùn. Bá ti kọ́mẹ́ǹtì pé ẹ má dá wọn lóhùn, má block ẹni. Irú kọ́mẹ́ǹtì sọnù wo nìyẹn? Èèyàn sọ̀rọ̀ tí ò dá. Èèyàn sọ̀rọ̀ tí ò dá. Nípa ẹni tí gbogbo mùsùlùmí dà yín wojú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wá ní kẹ́ máa dáhùn, kẹ́ máa chikin kan. Bá ti débi kọ́mẹ́ǹtì rádà àdá wọn block ẹni. Ẹjọ́ ṣe èbú là ń bú nìsín ni. Ẹjọ́ ṣe ǹjẹ́ mo bú àbúrà yìí mọ́ àbí mi ò sọ fáwọn èèyàn pé ẹjọ́ ẹ má kọ́mẹ́ǹtì ẹ má bú wọn. Túrú ọmọ oníkọ̀dìríyà, túrú ṣíà, túrú ahmadiyya, túrú àfà ẹlẹ́bọ, túrú àfà onígálàbí. Ẹ̀yin tẹ́ ń gba ìsìláàmù, túrú àfà àti ń tẹyanrìn. Ẹjọ́ àfà àti ń tẹyanrìn. Sorry, continue síwájú. Túrú àfà tí ń wòràwọ̀. Àfà àti ń wòràwọ̀. Ǹjẹ́ àfà àti ń wòràwọ̀ sọ rí wípé ẹjọ́ o ẹ máa bọ̀ wá gba ìsìláàmù lọ́wọ́ mi o, kò ní ẹ̀fà polówó ẹ wá gba ìsìláàmù lọ́wọ́ mi àfà àti ń wòràwọ̀ àfà àti ń tẹyanrìn. Ẹ gbé ṣòro yín wá ní òwì. Ìwọ tó dẹ̀ gbé ṣòro rẹ lọ sọ́dọ̀ oníràwọ̀, problem ti ẹ nìyẹn. Ní tó bá rí tójú ẹ bá pàdé bẹ́ẹ̀, problem ti ẹ nìyẹn. Ìwọ tó gbọ́ ọ̀rẹ́ lọ sọ́dọ̀ àfà tí ń tẹ yẹpẹ̀, problem ti ẹ nìyẹn. Àfà tí ń tẹ yẹpẹ̀ sọ pé òun fẹ́ fún yàn ní Islam ni. Àbí kí láàrí dájú tẹ́ rí. Ìwọ tó bá ti lè fọ̀rọ̀ ẹlẹ̀ fọ́lọ́wọ́n ọba tó dá ẹ, tó lè fi gbésí ayé ẹlẹ́ kọ́ lọ́nbẹ yanjú ọ̀rọ̀ ẹ.
kó ń wọlé lọ bẹ́ẹ̀ nìkan nulẹ̀ problem ti ẹni yẹ tójú ẹ bá kàn bẹ́ẹ̀ àdánwò ara ti ẹni yẹ fúnra rẹ̀ continue. bí kíyàn lóun gba ìsìláàmù túbú ogúnṣẹ́ nílùú Ìbàdàn ó tún ìsìláàmù gbà ó ṣe kí ni ó máa tún ìsìláàmù gbà. ẹ̀ẹ́dẹ̀ ṣe kí ni ẹ̀ẹ́dẹ̀ mọ́ tẹ́ máa ṣe lọ́wọ́ òkun lọ sọ fún wọn pé tó ìyá tó gba ìsìláàmù o máa bọ̀ wá tún ìsìláàmù gbà o sọ́rọ̀ ẹ̀jọ̀ mo fẹ́ tọ́ ìsìn ẹni wá tún ìsìláàmù gbà o mi wàá mọ̀ pé ẹ ti wá di bí ìtọ́lọ́run rán sáyé ẹ ti di bí ìtọ́lọ́run rán sáyé torí wípé ibi tó ti gba ìsìláàmù yẹn àwọn gan ìsìláàmù wọn kò ní àlàáfíà. ṣé ìsìláàmù ti yín lálàáfíà àbúrò yìí mọ́ ṣé ìsìláàmù ti yín lálàáfíà wá ìtẹ́ ẹ̀ sọ pé ìsìláàmù ẹnìkan ò lálàáfíà ṣé ẹ̀yin lọ́lọ́run rán sáyé ni àbí àbúrò yìí mọ́ ni ẹni tọ́ Ọlọ́run rán láti fún wa ní ìsìláàmù ní gbogbo àgbáyé gbogbo ìgbà tójú mọ́ bá ti mọ́ a ó máa tọ̀ yín wá àbúrò yìí mọ́ o sẹ́yìn lọ́lọ́run rán sáyé ni. orin táwa ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé Muhammadu lẹ́ni tọ́ Ọlọ́run rán aláàánú sí gbogbo àgbáyé abẹ́yìn ògbórin yẹn rí gbogbo ìgbà tójú mọ́ bá ti mọ́ a ó máa yìn ẹni Muhammad o mi wá mọ̀ pé orin yẹn ti wá yàtọ̀ báyìí àbúrò yìí máa lẹ́ni tọ́ Ọlọ́run rán o láti fún wa ní ìsìláàmù ní Nàìjíríà gbogbo ìgbà tójú mọ́ bá ti mọ́ a ó máa tọ̀ yín wá àbúrò yìí mọ́ o. Chairman Sabi Nigeria, you are welcome. No, ẹ má sọ bẹ́ẹ̀ fún wa. Ẹ má sọ bẹ́ẹ̀ fún wa o. Ilé dáwọn èèyàn rẹ̀ rìn wọn náà. Ṣé Ahmad Quadri náà? ìsìláàmù wọn kò ní àlàáfíà. Ṣé gbọ́ báyìí? Ìsìláàmù ò lálàáfíà. aláìsàn kò lè wo aláìsàn ẹgbẹ́ rẹ̀. Kullukum maridun illa ma shafa. Sorry. Ọlọ́run lọ́ba tí ń wo anybody sàn. Ọlọ́run lẹ́ni tí ń wo anybody sàn. You understand? aláìsàn ni wọ́n. Ẹ máa gbọ́. ìwọ náà aláìsàn ni ó níbi tó o ti ń bọ̀. Ṣé gbọ́ báyìí? báwo wá ni aláìsàn ó sì Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìyá fọ́mà ìyá Ọ̀ṣun tí ò kírun tó nígbàgbọ́ nínú Ọ̀ṣun tó ń forí balẹ̀ tó bá jí láàárọ̀ ibi omi Ọ̀ṣun ni tó gbé sínú yàrá ẹ̀ nígbà tá a délé ẹ̀ àwọn kòkò Ọ̀ṣun yín dà ìyá yẹn ti fọ́ gbogbo ẹ̀ síta. ohun tó ń bá jí láàárọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi kòkò Ọ̀ṣun ẹ̀ lòwó kọ̀ọ̀kan gbà lọ. ẹ wá ń fi ìyá tí ó jásí pé Ọ̀ṣun ló ń bọ tẹ́lẹ̀ ẹ fi wí àwọn tó jásí wípé tó bá jí láàárọ̀ wọn akọ́ ọmọ ń kéwú lálùkùránì wọn kí wákàtí 5 ẹ wá tún fi wọn wéra wọn why ẹ wá níbi tó ti ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yàtọ̀ ṣe rí pé alùkùránì sọ pé ṣe ẹ fẹ́ fi mùsùlùmí ẹ fẹ́ fi wé mùṣìríkí ni ẹ fẹ́ fi wé ẹlẹ́bọ ni why ẹ má jẹ́ kí àwọn èèyàn hatred Islam why tẹ́ ń gbé sáwọn èèyàn báyìí sorry ẹ jọ̀ọ́ 1 minute ẹ lálàjì ń bọ́lẹ̀ wá ẹ má bọ́ tẹ́ bá dẹnu gate kẹ̀pẹ́ máa pa àwọn security wọn ní kẹ́ wọlé yẹ́yẹ́ ẹ má bọ́ lè mí yọ ṣe ti gbọ́ naam. ẹ dákẹ́ ní ẹ má bínú ẹni tí gbogbo orú nǹkan báyìí náà
Ẹ fẹ́ máa yé ló kókókókókókókó. Sorry. Hello Alhaji. Mo ní ẹ má pẹ́ rárá. Yeah. tí ó fi wá gbádùn. ok so wọ́n fi àsìkò yìí rọ ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀gba ìsìláàmù tó ká sí pé nípasẹ̀ àwọn ṣéhù àwọn ṣéhà lójú ọ̀nà tàríkọ̀. My dear brother Abu Roheemah Mikael, àwọn tẹ́yìn náà fún ní Islam tí wọ́n gba Islam látara yín ẹja rí wọn ṣíkìnà. Àwọn tó wá sọ́dọ̀ yín tó gba Islam tẹ́ fún wọn ní Islam ẹ gbé wọn síta. Kò jù bẹ́ẹ̀ lọ. Àwọn tó gba Islam látara yín ẹ gbé wọn síta. Kò lè tó bá yẹn àwọn tó gba ìsìlámù látara tí ẹ gbé wọn síta. Àwọn tó gba ìsìlámù lọ́wọ́ ṣéyá, àwọn tó gba ìsìlámù lọ́wọ́ ṣéhù, àwọn tó gba ìsìlámù lọ́wọ́ tìjàníyà, àwọn tó gba ìsìlámù lọ́wọ́ kàdìríyà, ẹ gbé àwọn tọ̀dọ̀ tí yín náà síta. Ọlọ́run ló ní ìsìlámù náà. Sorry ẹ má bínú ẹjọ́. Hello Sulaiman. Náà ṣó wà lẹ́nu géètì ni. Kò jẹ́ ẹgbẹ́ tí bá máa jáde kúrò lẹ́yìn sí mọ́ retí ìbọ̀rọ̀ kìíní a máa gbé ẹ̀. Pé Sulaiman kejì ẹ o. Náà àwọn tó bá gba Islam lọ́wọ́ tí yín náà ẹ gbé wọn síta kárì náà. Àwọn yẹn ni wọ́n ti ẹ̀ pọ̀ jù ká sọ tòótọ́ ọ̀rọ̀. Àwọn tí wọ́n wà lójú ọ̀nà tàríkọ̀ gbọ́ pé àwọn onítọ̀ríkọ̀ gbọ́ à ń sọ. Ẹgbọ́n tó sọ́nsìn wọ́n ní àwọn tí wọ́n wà lójú ọ̀nà tìjàníyà kàdíríyà àwọn tó gba Islam lọ́wọ́ wọn náà pọ̀ jù wọ́n á pọ̀ mọ̀dé tó máa fi pọ̀ ẹ̀yin fúnra yín ní ìwà tẹ́lẹ̀ fi embrace àwọn èèyàn all the time ẹ máa ń condemn àwọn èèyàn ni. Ẹ ti mú kíní yẹn ẹ mú kó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  bí ẹni pé ó níbi tá a gbúdọ̀ tẹ̀ a gbúdọ̀ tẹ̀ ó níbi tá a gbúdọ̀ tẹ̀ ẹ má tẹ̀ bí o ẹ má ṣe bí o ẹ má sùn bí o ẹ bá fẹ́ jẹun ẹ má jẹun báyìí o ẹ bá fẹ́ ṣe kíní kan ẹ má ṣe kíní kan o. Kí ló dé? Látijọ́ tẹ̀ tí wọ́n ń pariwo ẹ má ṣe tọ̀ríkà o ẹ má ṣe tìjàníyà o ẹ má ṣe kọ̀dìríyà o ẹ má ṣe o ṣé wọn ò ṣe é? Ẹjọ́ ẹ̀yin èèyàn wa ṣé wọn ò ṣe é? Àbí wọ́n torí ẹ̀ wọ́n lọ wo wọ́n ní òkè wọn ò ṣe kọ̀dìríyà àbí wọn ò ṣe tìjàníyà. Èmi dẹ̀ believe pé nígbà tá a sọ̀rọ̀ ńjọ́ wo ni tẹ́ ṣe fídíò kan tẹ́ ṣe ńjọ́ wo ni yẹn I believe gbogbo akáwà lórí the same page ẹ̀yin náà dẹ̀ sọnù ọ̀rọ̀ yín gbogbo ẹja wà lórí the same page o lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí o. Tọ̀ríkàtù sàlàfíyà tọ̀ríkàtù kàdìríyà tọ̀ríkàtù tìjàníyà. Mo rí fídíò kan jẹ́ onítọ́ bèèrè lọ́wọ́ ẹnìkan pé níbo lẹ́ ń lọ ó lóun rìn lọ ní ẹni wọ mọ́tò ni ó ní ànábì wọ mọ́tò òun fẹ́ rìn ni o òun gbọ́dọ̀ rìn ni o ó ń rìn láti bóyá Ògbómọ̀ṣọ́ lọ sọ́yọ́ èmi ò gbúrírú ẹ̀ rí o kéèyàn ya wèrè to that extent tó òun ní wọ mọ́tò tó rúgbà ànábì ò wọ mọ́tò rí. Bó wọṣọ tó dáa jù ó ní wọ́n ṣe wọ́ bó ra lé
tó kọ́lé irú ilé tá a fa ranjo ni ẹ tún ní ilé yẹn ti pọ̀ jù ó ṣe kíní kan jù ó ṣe gbájú ó ṣàwo jù ẹ tún sí yóò ẹ tún rí yóò ẹ tún ní ṣé mìíràn nílẹ̀ ó ṣe gbá ó ṣàwo ẹ jẹ́ ń sọ fún yín lórí tá à ń ṣe lọ ní Ìlọrin yìí lórí prógrámù tá à ń ṣe lọ ní Ìlọrin pẹ̀lú gbogbo bá a ṣe ń lọ kóòtù yẹn tó ń lọ kóòtù tá à ń ṣe kíní kan ẹ ń sọ fún yín Sheikh Suleiman Farouk oníkejìpá mufti ó ní contribution wọn tó contribute ńlá fún wa bákan náà Sheikh Abdulmajid Muran Eleha Darun Naim ó ní gbìyànjú ó ní contribute wọn fáyé dẹ̀ sọ pé gbogbo ń tẹ́ bá ti nídìí ẹ pè mí lórí kí Islam kó lè dúró ebi yẹn lẹ́tọ́ bá fáyé jà sígbà kan àfáyé double standard ni ó ti máa bá wọn Tìjàníyà jókòó sí máa bá wọn Kàdíríyà jókòó ẹ lọ fọ́ọ̀mù ayé tí yín mí nà án sáà nàbí lo Facebook ni ànábì wa àbá nàbí wa lórí social media tí wọ́n láyé dẹ̀ wá pọ̀ tó báyìí kó wá tún Islam gbà kó wá tún kíní kàgbà ẹ fòkun wọ̀ nígbà tí èèyàn dógbó mọ̀ṣọ́ tani kó wọ mọ́tò ní rárá wà nábì wọ mọ́tò òun máa rìn dọ́yọ ni o in the name of deen in the name of your religion ẹ má condemn ẹnì kankan mọ́ ẹ fi kálukú lẹ̀ pẹ̀lú títí ẹ tó bá ṣe tó bá burú ẹ̀tọ́ wá láti sọ agbájá burú ló ń ṣe yìí ọ̀kẹ́ máa yà á lẹ́jẹ̀ àwọn èèyàn ni ẹ̀ ń sọ fún ìyá yẹn yìí pé ibi tó lọ yẹ kó máa kò tí gbà Islam wáyé tẹ́ ń fún wa ní problem à ń sọ náà ìpè kíni àwọn tí wọ́n sọ pé àwọn onítọ̀ríkọ̀ làwọn o irú iṣẹ́ tẹ̀yin ń ṣe nígbà tẹ́ ń bọ Ọ̀ṣun làwọn náà ń ṣe. sáwọn onítọ̀ríkọ̀ ń bọ Ọ̀ṣun ni àbáwọn onítọ̀ríkọ̀ ṣé wọ́n ń bọ Ọ̀ṣun ni Kọ̀dìríyà gbé jáde rí pé ẹ máa bọ Ọ̀ṣun o àbí ẹ máa bọ ṣé Abdulkadiri o àbí àwọn tí wọ́n ṣe Tìjàníyà ni ẹ máa bọ kíní kan o àwọn nǹkan tí wọ́n bá ń ṣe tí ó bá kù díẹ̀ káàtó bàbá Sheikh Adam rahimahullah Sheikh Adam sọ nínú tírà wọn kan wọ́n ní wa nahnu uzratu markaziyyin tarabayna ala aidi aba isufiyin min hali tariqa wa hum alladhina rabbawna wa allamuna Sheikh Adam ní gbogbo tí ń jẹ́ markaz wọ́n ní àwọn ní sufi tí wọ́n mú Islam wọ West Africa ọwọ́ wọn tọ́ àwọn ẹ̀ngbọ́ Sheikh Adam wá ní wa hum alladhina rabbawna wa allamuna in wajadna minhum ma la nafhamuhu tá a bá rí lára wọn ní nǹkan tó já sí wípé kò yé wa tó bá ń ṣe nǹkan míì tí ò yé wa kí lẹ́yìn tẹ́ ń ṣe yìí imma an nuhawwilahum tahwilan hasanan tá a bá correct wọn a máa correct wọn lọ́nà tó dá wọn ilé tẹ́ ń ṣe yìí ò sí nínú báyìí èyí tẹ́ ń ṣe yìí ò sí nínú báyìí aw nufawwidu amrahum ila rabbihim àbí kára fi wọ́n lẹ̀ fọlọ́hun wọn ẹ wá máa gbọ́ tí Adam sọ ni wala nu'min la nu'min bima yukhalifu al-kitaba wa sunnah Sheikh Adam ní gbogbo tó bá ti wá yapa al-Qur'an àti sunna nabi àwọn ò ní gbà fún jota tin pariwo ẹ má ṣe sufi ẹ má ṣe sufi ẹ má ṣe sufi ṣé sufi tán lẹ̀ ni continue. ẹ̀yin pásítọ̀ tẹ́lẹ̀ fẹ́ gba ìsìláàmù irú ní láti ọ̀dọ̀ àwọn súfí irú iṣẹ́ tẹ̀yin pásítọ̀ ń ṣe làwọn náà ń ṣe. ẹ máa gbọ́rọ̀ ẹ máa gbọ́.
ẹ má ti oko òròkò dóko òròkò tó. Ṣé wàá fẹ́ gba Islam? Ẹ̀yin ẹ béèrè fún àwọn àfáà súnà. Lélu wo, ládùúgbò wo, kí la àdírẹ́sì wọn, ibi tẹ́ ń bọ̀ gangan nù. Kọ́ béèrè fún àwọn àfáà súnà, ẹ fún wa ní ímeèlì yín, ẹ bá sẹ́ǹdì ẹ̀ sí káwa gan wa kí ìyá tó gba Islam wá gba fọ́ọ̀mù lọ́wọ́ yín. Wọ́n máa ń gba fọ́ọ̀mù súnà ni. Ṣé wọ́n gba fọ́ọ̀mù súnà ni? Ẹ jọ̀ọ́ ẹ fún wa ní ímeèlì yín, ká méèlì yín. Mo ń já yín sí nìyẹn o. Àwa náà dẹ̀ ń já wọn padà. Ẹ̀yin ẹ béèrè fún àwọn àfáà súnà. Wọ́n bá sọ pé òun rèé, tá bá ní òun rèé àfáà súnà rèé, wọ́n lè lo báyúbáyú fún yín. My dear brother, Abu Roheemah, ṣé nígbà yìí ṣe níṣẹ́ ti fọkàn sí bọ́ọ̀lù ti gbà lọ́wọ́ yín? Ọlọ́run ti gbà lọ́wọ́ yín, ẹ̀yin ti rí ìwé àlìjẹ́nnà, wọ́n ti ṣílẹ̀kùn ẹ̀ fún yín. Nígbà Abu Roheemah ṣe ló kọ̀rẹ́tì o, ojú ọ̀nà táwọn wáyé wọ́n ti ṣílẹ̀kùn ẹ̀ fún yín. Ẹ má gba Islam nílé. Okay. Ẹni kí wọ́n mú yín lọ sí mọ́sálásí ahadu sunna. Lẹ́yìn odi. Tí bá ń bẹ nínú ìlú tẹ́ ti fẹ́ gba Islam. Allah. Okay? Ẹni kí wọ́n mú yín lọ sí mọ́sálásí ahadu sunna. Ẹ máa ń gbé bẹ́ẹ̀ ṣe wáyé ẹ̀yin gan fúnra yín. Ẹ yóò rí. Ẹ ti ń fi mùsùlùmí ẹ ti fi ń wé kèfèrí. Tọ́lọ́n dẹ̀ wọ́n nù wá nípa ẹ̀. Gbogbo bí wọ́n ṣe ń kọ́lé fún yín tí wọ́n ra mọ́tò fún yín, ẹ rí pé. Ṣé rí pé ẹ ti ṣe lọ́hùn? Owó máa ṣe ń kọ́lé fún yín, tí wọ́n ra mọ́tò fún yín, sọ ti kọ́lé fún. Wọ́n ní wọ́n ó kọ́lé fún ni. Wọ́n ti bá rùmọ́ àyàkú nùnú. Ẹ̀yin sọ lọ́dọ̀ àwọn oníbàlágà, ti bá rùmọ́ kánà wá, ti bá rùmọ́ àyàkú nù. Ti bá rùmọ́ àyàkú nùnú, wọ́n ó padà kọ́lé fún lágbára Ọlọ́run. Tí bá ti ń dé láti hajj báyìí, inshallah, á ṣí ilé ẹ̀ pẹ̀lú hajj ni. Ti bá rùmọ́ àyàkú nù ni. Ẹ̀yin wá ń sọ gẹ́ bí ti bá rùmọ́ kánà, ogun bá ṣe ń kọ́lé fún yín òní, tán ra mọ́tò fún yín, sáti fi kọ́kọ́rọ́ mọ́tò lé lọ́wọ́. Ṣé yẹn ń dùn yín ni? Wọ́n á dẹ̀ kọ́lé fún o. Ẹni tí ó kú ni ó kú o. Ẹni tí ó kú ni ó kú o. Wọ́n á kọ́lé fún o. Kò síbẹ̀ ṣe lè ṣe tó láyé àdáyé nǹkan tẹ́ dìde tẹ́ ń pariwo tẹ́ tó ń bú àwọn tí wọ́n láwọn fẹ́ ṣe ìrọ̀lẹ́ pa àti mọ̀bí tẹ́ sá sí. Àti mọ̀bí tẹ́ sá sí. Àti mọ̀bí tẹ́ sá sí. Ẹ̀yin èèyàn mi tó bá já sí pé ọ̀pọ̀lọpọ̀ ṣe rí àwọn tó ń bínú yẹn tí wọ́n ń larí mọ́lẹ̀ yẹn àdánwò ara wọn rèé o. Tó bá já sí pé kíní yẹn bá gbáwájú wọn kọjá tí èsì pé irú ọ̀dọ̀ wa lọ́lọ́run kọ kádàrá pé ìyá yẹn yóò ti ráàánú gbà o. Tí èsì pé irú ọ̀dọ̀ wa lọ́lọ́run kíní yẹn gbà o, wọ́n á gbé kíní yẹn lórí gan o. Ipò tí ẹ̀jọ́ ọ̀dọ̀ wa lásán lọ́lọ́run gbé kíní yẹn gbà báyìí, ìbànújẹ́ dé ni. Kò dẹ̀ sí no, ẹ jẹ́ sọ fún yín, kò sí iye ọ̀rọ̀ tẹ, kò sí iye fídíò tẹ bá lè ṣe láyé. Tí wàá yẹ àwọn èèyàn lákà padà láti ṣe, torí pé ẹ̀yin kọ́ lẹni wá, ẹ̀yin kọ́ lẹ láyé wa. Ọlọ́run ló ní ayé kálukú. Kí ló dé tẹ́ fẹ́ jẹ́ monitoring spirit? Tẹ́ mọ̀ monitor ayé àwọn èèyàn. Kí ló dé? Why tẹ́ mọ̀ monitor ayé àwọn èèyàn? Wọ́n fi wá sọ yín ni. Ẹ continue, ó ti fẹ́ délẹ̀ o. Wọ́n kà ọwọ́ wọn ọ̀nà àpò padà. Wọ́n ti mọ̀ pé iṣẹ́ àwọn papọ̀. Ẹ máa gbọ́, ẹ wo ẹ̀ṣẹ̀. Ẹ ṣe lọ́hùn rí náà o. Ẹ ṣe lọ́hùn ní Abu Roheemah kò dáa. Wallahi kò dáa. Ẹni wọ́n ti mọ̀ pé ṣé àwọn papọ̀. Ṣé àwọn àfáà yẹn sì ṣe torí Ọlọ́run? Ṣé wọ́n ń bọ Ọ̀ṣun ni? Láwọn tí wọ́n dìde tí wọ́n lọ sọ pé ẹ má bọ odò Ọ̀ṣun,
odò Yemọja má bọ́ báwo lẹ ṣe wá sọ wípé iṣẹ́ wọn papọ̀? Why? No. Iṣẹ́ àwọn papọ̀ lẹ́yìn tó fi lóun gba ìsìláàmù láti inú ìbọ̀rìṣà láti inú Christianity tí wọ́n á sọ pé ilé lókùtà kọ̀ fún mọ́tò lókùtà rà fún hajj lókùtà ràn lọ. A máa ràn lọ o, wọ́n á ra ilé fún o, wọ́n á kọ́lé fún o, wọ́n á ra mọ́tò fún o, wọ́n á ràn lọ o. Bí ìlú òyìnbó bá rọrùn gan á mú lọ, torí pé +1 ní lọ́dọ̀ tiwa -1 ní lọ́dọ̀ tiwọn. As it dey suit us, it dey pain them. Wàá lọ o. Mi wọ́n ní kọ́lé fún yẹn, ṣé wé kí lé tó fẹ́ kọ́ fún ló ń dùn yìí? Wàláì wọ́n á kọ́ fún dáadáa. Níjọ́ tá a bá tún sí ilé òǹgbà àti mọ́ṣáláṣí yẹn, mo fẹ́ kẹ́ wá. A máa invite yín kẹ́ wá. Ó yẹ continue. Wọ́n ti mọ̀ pé iṣẹ́ àwọn papọ̀. Mo gbọ́. Ẹni yẹn iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n wà á gbà lọ́wọ́ rẹ̀. Ẹ máa gbọ́ ẹ̀dẹ̀ ń ṣe Ọlọ́run. Wọ́n wà á gbà láti máa lò ní o. Ẹ máa gbọ́ báyìí, ẹ máa gbọ́ ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run àbúrò yìí máa bẹ̀rù Ọlọ́run náà. Ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ ń dìfẹ́ mọ àwọn ènìyàn náà. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹni wọ́n gba kòkò Ọ̀ṣun. Nígbà sọ nìyẹn wọ́n á gba kòkò Ọ̀ṣun lọ́wọ́ ìyá Ọlọ́ṣun, wọ́n á fi kún tiwọn. No. Ọ̀rọ̀ ẹ wo. Láti fi kún tọwọ́ tí wọ́n ní o. Ok. Mo sọ fún yín nísìnyí o. Ẹ káàbọ̀. Ọ̀dà kí ló fà tó fi já sí wípé à ń bá èrè lọ́wọ́ àwọn àfọ̀ Sufi? Àfà onísúfí tẹ bá béèrè lọ́wọ́ ẹ̀, gbogbo àfà kódà kó má jáfà onísúfí, kó má já àfà onísúfí, Roheemah, kó má já àfà onísúfí, gbogbo mùsùlùmí tó pèrè mùsùlùmí tá a bá bá èrè lọ́wọ́ ẹ̀, ó ń forí balẹ̀ fèrè ni, ó ń tapo sèrè ni, olórí burúkú ayé àtọ̀run ni. Wáyà àfà onísúfí, gbogbo anybody tó pèrè ní mùsùlùmí tẹ́ bá bá èrè lọ́wọ́ ẹ̀, ó jẹ́ súfí o kò ṣe súfí o, gbogbo anybody tẹ́ bá bá èrè lọ́wọ́ ẹ̀ tó pèrè ní mùsùlùmí kó má jáfò ní súfí, bàbá olórí burúkú ayé àtọ̀run ni, falanatullahi alayhim, àyàfi tó bá túbá. Àyàfi tó bá ṣe kíní tó bá túbá. Ìyá tó gba kíní lọ́wọ́ ẹ̀ yìí nísìn, ìyá tó di mùsùlùmí nísìn, ṣé bí nǹkan tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn ká tó dá padà wá. Kò sí mi tẹ́tẹ́ lè ṣe láyé ẹ̀ lè dáyà yẹn padà síbi tó ti mọ̀, torí pé ẹ ti ní arábìnrin yẹn lára. Bẹ́lẹ̀ yóò jáde ọ̀tọ̀ ni tí ó sọ, bí tọ̀hún ó jáde ọ̀tọ̀ ni tí ó sọ. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, òun lọ program tó bá di ní alẹ́. Inshallah bi kudratillah, a continue program yìí. Roheemah, mo mọ̀ pé ẹ máa jáde láti fèsì o. Tó bá di lálẹ́ a máa continue program yìí. Tá bá fẹ́ kí a stand láàrin ara wa, ká dúró dédé láàrin ara wa. I need
Hello lawyer. Hello sir. Tọ́ba fẹ́ ká dúró dédé láàrin ara wa, ká stand láàrin ara wa, a ní láti stop gbogbo ohun tá à ń ṣe. Hello, good morning sir. Hello sir. Hello, ẹ káàárọ̀ sir, ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ mo wà lórí program, màá pè yín padà láìpẹ́ yìí. Sorry. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Yeah. That's not. Láti ṣe kíni? Láti stop gbogbo irú àwọn ká máa condemn ara ẹ̀ ló lọ́yà ẹ káàárọ̀. Ṣé dáadáa lẹ́wà? Yeah, ẹ jọ̀ọ́ mo wà lórí program, màá pè yín padà in the next few minutes. Ṣé gbọ́? Yeah. Ẹni tí gbogbo yogun yẹn náà. Kọ́lọ́run lọ́jọ́ yìí ní kú ṣàánú wa. Ẹ má ṣe bí ọ̀tá Islam o. Ṣe bí ọ̀tá Islam o. Inshallah, tó bá ti di ní alẹ́ after Isha ìlágbára tọ́lọ́hun. Ọ̀rọ̀ méjì náà la máa yanjú. Ọ̀rọ̀ a máa continue eléyìí. A dẹ̀ máa yanjú ọ̀rọ̀ kí ni update kan tí mo ní mo rí lórí page ẹnìkan. Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh. Àánú Ọlọ́run á bá gbogbo wa o. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára Ọlọ́run, ọlá ògo ẹ̀. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.